fáráyé, yes, fáráyé, àwọn kan ń purọ́, fáráyé, àwọn kan ń ṣèké bàbá ńlá. Òdodo ti dé, irọ́ pamọ́, òdodo wọlé, irọ́ pamọ́, òdodo wọlé, irọ́ parẹ́, gbogbo párádà abẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá tàbí dédé, ohun tó gbé wa wá tèwé tàgbà, iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Òdodo ló gbé. Ẹ jẹ́ àjọ sọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà, ẹni Ọlọ́run fẹ́ má lọ sódodo. Ohun tó gbé wa wá tàbí dédé, ohun tó gbé wa wá tèwé tàgbà, iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé. Táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí. Ilé ayé àwa kò ní dojú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú. So Ọlọ́run wá ń sọ nínú àyà yẹn pé wàṣàjàrátẹ́l mal'unata fil Qur'an, àti àwọn ìran kan tá a gégùn fún nínú Kùránì. Ọlọ́run wá lo ẹ̀nà, ó pè wọ́n ní igi. Bó jẹ́ pé ta bá fẹ́ sọ̀rọ̀ àwọn ìran, a sọ pé ṣájáratu Ibrahim, ṣẹgẹ́tì mi nísìn. Ta bá fẹ́ mú wá, a ní ẹ̀ka asílù ṣájára, ẹ̀ka igi, a ní ṣájára ní Ismail, ṣájáratu Ishaq, a máa mú wọn wá, a máa mú ṣájára yẹn. Nílẹ̀ Yorùbá wọn a máa lò pé ìdí igi tó bímọ fún wọn, ìdí igi ẹnà ni. Tọ́lọ̀mbá ní wà ṣàjárátà, táwọn àfáwà ń sọ pé ṣàjárátù zakumi ní òun lọ́lọ́run gégùn fún torí pé òun ni oúnjẹ àwọn ọmọ iná. Ẹ wá ní kán mú bí tọ́lọ́run ti gégùn fún wa. Ókè, torí pé wọ́n ó mú omi gbígbóná nínú Jahannama nísìn, Ọlọ́run gégùn fún omi gbígbóná ni. Ṣáyẹ mutí gbígbóná? Amutí gbígbóná. Kọ́lọ̀n kó ṣíjú àánú wọ̀ wá. So wọ́n wá lò wọ́n kọ̀rọ̀ múlá àkáyà wọn ní ṣàjárátù zakumi ní tọ́ àmúlà àti torí pé òun ní igi táwọn èèyàn máa jẹ́ nínú Jahannama. Ọlọ́run wá jẹ́ kó yé wa pálẹ̀ mọ̀ pé igi kọ́ là ń sọ o. Ó ní àwọn tá ń sọ yìí nukhawifuhum, àwọn Ọlọ́run ń dẹ́rù bà wọ́n, à ń fi ìyà dẹ́rù bà wọ́n, à ń fàmì Ọlọ́run dẹ́rù bà wọ́n. Ọlọ́run ní wa ma yaziduhum, Ọlọ́run ní bá ṣe wá ń dẹ́rù bà wọ́n nì kò lé nǹkan kan kún lára wọn. Illa tughyanan kabira, kọjá pé ìwà ọ̀daràn wọn ṣe ló ń burú sí. Wá wo àwọn tọ́lọ́run bá ń sọ nínú Kùránì yìí náà. Àwọn ìran tá ń sọ yìí, tá pè ní ash-shajaratul mal'una, Fir'aun àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n. Banu Israel, Ọlọ́run dẹ̀ sọ̀rọ̀ wọn pẹ̀lú iná Banu Israel, agégùn fún wọn. Ala lisani Dawud, lórí àwọn ànábì Dawud, wa Isa ibn Maryam, àti Isa ọmọ Maryama, ó sọ ìdí tó ń fi gégùn fún wọn. Kò sí ń tán fọ́lọ́run wé tán. Wọ́n ní yadullahi magulula, Ọlọ́run ní gullati aydihim. Kò sọ̀rọ̀ tán kí ń sọ sọ́lọ́run. Ọlọ́run wá ń sọ nínú Al-Qur'an, tá bá lọ sínú Suratul A'raf, aya 130, Quran 7. Ọlọ́run ní wa laqad akhadhna ala fir'auna bis-sinin. Àwọn Ọlọ́run fìyà jẹ àwọn ìjọ Fíráúnà àtàwọn ọ̀rẹ́ àtàwọn ìjọ ẹ̀ bis-sinin, pẹ̀lú ìyàn mímú, àfihàn mú wọn. Bọ́lá wọn ṣe tó. Wa nakisin minal samarati, àti àdínkù nǹkan ọrọ̀ oko. Wọ́n gbin nǹkan, àwọn Ọlọ́run ní kó má wù. Wọ́n gbin nǹkan, àwọn Ọlọ́run ní kó má yè. Ìyàn mú wọn, ó mú àwọn èèyàn wọn.
Ọlọ́run ní kí ni mo torí ẹ̀ fi yàn mú wọn tí mo fi yà jẹ wọn la'allahum yadhakkaruna bóyá wọn á rántí Ọlọ́run kan gbà fọ́lọ́run. Ọlọ́run wá ní tó wá ṣe nílé tó burú nínú ọ̀rọ̀ wọn ni pé tó bá lọ ka Kùránì yẹn náà tó wá ń kà á lọ, mo fẹ́ wo áyà ilé, tó bá wá ń kà á lọ bẹ́ẹ̀ tó ń kà á lọ sísàlẹ̀ láti 130 yẹn, Ọlọ́run wá ní wa idha ja'athumul hasanatu, tí dáadáa kan bá wá ṣẹlẹ̀ sí wọn, tí inú wọn dùn, tí wọ́n ń jẹ ní rọrùn, tán mú ní rọrùn, qalu lana hadhihi, àwọn ní àìṣe ọwọ́ wa ni, àwa la ṣe léyìí tó fi ń dùn yìí, tó fi ń dàn yìí. Wa in tusibuhum sayyi'atun, àmọ́ ń jọ tí aburú bá dé, yatatayyaru bi Musa wa man ma'ahu, wọ́n ó di aburú nílé Musa lórí àtàwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ pé àwọn tó fa aburú wọ̀ lúre o, àwọn tí wọ́n ń fìyà jẹ wá lúre o, àwọn ni wọ́n dá nǹkan yìí lẹ̀ o. Ọlọ́run wá ní àlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀, innama ta'iruhum inda Allahi, ìyà tí ń jẹ wọ́n yìí, òfò tí ń ṣe wọ́n yẹn ọ̀dọ̀ Ọlọ́run àbá wọn ló ti ń wá, kìí ṣọ̀dọ̀ Musa àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. Ọlọ́run wá ní walakinna aktharahum la ya'lamun, àmọ́ ọ̀pọ̀ wọn ò mọ̀. Ẹ̀mí tún wá gbé wọn débi pé wọ́n tún wá ń sọ fún Ànábì Musa wípé wa qalu, Ọlọ́run ní wọ́n sọ pé ma ta'tina bi ayatin, ma ta'tina bihi min ayatin, èyí òun kò lè mú wá fún wa nínú àmì láyé, litasa'arana biha, láti fi pa idán fún wa ká lè gbà wọ́n gbọ́. Fama nahnu laka bimu'minina, àwa ò ní gbà ọ́ gbọ́ nítorí àwọn àmì wọ̀nyẹn. Ṣó mọ̀ yí pé àwọn Sàárátù Fìràáùn, àwọn ti forí kanlẹ̀, wọ́n ti tẹríba fún Musa, wọ́n ti gbà. Tí Fìràáùn sọ yí pé innahu lakabirakum alladhi allama, innahu lakabirukum alladhi allamakumus sihra, òun lọ̀gá tó kan yín nídán, ètè lẹ́pa, òun ó gé ọwọ́ yín, òun ó gé ẹsẹ̀ yín, tí wọ́n sọ pé faqdi ma anta qadin, dẹ́ẹjọ́ tó bá fẹ́ dá, ìwọ kọ́ ló dájọ́ lọ́run. Innama taqdi hadhihi al-hayatu ad-dunya, hadhihi al-hayatu ad-dunya, ayé ń bí nìkan ni wà á ti dájọ́. Àwọn ti rẹ́dì. Ó wá kù àwọn tó kù lẹ́yìn ẹ̀, tó kù tí wọ́n jẹ́ ọlọ́kan káfìrí. Wọ́n wá ní wa qalu ma ta'tina bihi min ayati Musa, kò sámì tó lè mú wá lẹ́yìn ejò pẹ̀lú gbogbo tó ti ṣe ní litas'arana biha, láti fi pa idán ká lè gbà. Fama nahnu laka bimu'minina, nígbà ọgbọ́. Ọlọ́run wá ní àwa bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn. Ìyà ìntà tí kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé fa arsalna alayhimu tufana, àwa rán ẹ̀kún omi, arán sí wọn. Ẹ̀kún omi, àwọn Ọlọ́run wá arán ẹ̀kún omi, arán sí wọn. Mo fẹ́ mọ̀ bí tí áyà yẹn dé nínú Suratul A'raf. Ó dà pé 130 to 130 kìíní kan. Ẹ ṣeun. Áyà yẹn bẹ̀rẹ̀ láti 130, ó parí sí 136, 130 to 136 láyà yìí parí sí. Ọlọ́run ní fa arsalna alayhimu tufana, àwọn Ọlọ́run àwa rán ẹ̀kún omi sí wọn, omi tí máa kún ilé, tí máa kún títì, tí máa kún ọ̀nà, tó nílé ò ní lè jáde, tó lọ́nà ò ní lè rìn, tí ó ṣe kó wá mẹ́lé, àti Fìràáùn àti gbogbo ìlú. Àrùn tufan, ẹ̀kún omi, àwa rán sí wọn. Lómi tí àwa ní kán mọ́ kú, kán mọ́ ṣẹ̀mí, àmọ́ wọn ní ráyé tó dá lò, wọn ní lè jáde, wọn ní lè lọ́bì kankan, àtọba àti joyè. Ẹ wá ní nígbà tó wá rí bẹ́ẹ̀, in tí wọ́n wá ṣe ni wípé wọ́n wá sá lọ bá Musa, wọ́n wá ní idin lana rabbaka, dákun bá wa bẹ Ọlọ́run ọba rẹ̀, bima àìdá ìdáka, pẹ̀lú pa ń ṣàdéhùn fún ọ pé lanu'minanna laka, àgbà ọgbọ́, wà lanursilanna ma'aka bani Israel, a jẹ́ kó máa kó ọmọ bani Israel lọ,
ọlọ́ni falamma kashafna anhum rijsa ila ajalihim balaghu tá a bá ti wá ká ìnira nì kúrò ìyà ọlọ́ni tá a bá ká kúrò títí dásìkò tí wọ́n dá fún wa pé àwọn ó gbà wá gbọ́ ìdá omi yankuthuna ni wọ́n bá tún ya pàdéhùn pé Musa ma ta'tina bihi min ayatin litas'arana biha fama nahnu laka bimu'minina kò sí tó lè mú wá nígbà ọgbọ́ ọlọ́run tún wo bókè omi ẹ̀kún omi akákú òkú káyín ẹ̀fẹ́ gbọ́ farsanna alihimul jarada wal jarada labatu rán tata gbogbo nǹkan oko tí wọ́n gbìn tata bá jẹ gbogbo ẹ̀ kò so nǹkan kan wọ́n tún padà sọ́dọ̀ àdánbí Musa pé idin lana rabbaka torí pé wọ́n gbà pé Musa ní ṣe àwọn bima àìdá indaka pé lanúmi nẹ́nà láka wà lánúrísì lánà bani Israel so tọ́lọ̀ bá tuntun wá ká ìnira yẹn kúrò dásìkò tí wọ́n fẹ́ ìdáhùn yankuthun wọ́n tún yẹ àdéhùn bọ́n ṣe ń ṣe lórí ìyà kankan nìyẹn lọ́lọ́run fi ń sọ wípé nukhawwifuhum adẹ́rùfìyà dẹ́rùbà wọn wà má yaziduhum àmọ́ ìdẹ́rùbà yẹn ò lékún kankan lára wọn ìlàtùgbìyànà kọjá pé iṣẹ́ náà ń kọjá àlà tó tóbi nígbà tá a rán tata sí wọn tá a tún ká tata kó ńlẹ̀ tí ìlú tún dùn tán tún ní iṣẹ́ ọwọ́ àwọn ẹni ẹmọ́dà Musa lóhùn wàlẹ̀kù mẹ́là labá tún gbé ìdun dìde ìdun bá bẹ̀rẹ̀ sí ní jẹ aṣọ ìdun nínú àga ọba ìdun nínú ilé olówó ìdun nínú ilé tálíkà ìdun wọn àwa ní nǹkan tí wọ́n ń pa káàkiri nínú ìgbésí ayé wọn kọjá ìdun àtọmọdé àtàgbà nígbà tọ́wọ́ ọdún tún bà wọ́n tún sáré lọ bá Nábì Musa pé idin lana rabbaka bá wa bẹ Ọlọ́run ọba rẹ̀ bá wa bẹ Ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ bima àìdá indaka à ń ṣàdéhùn fún ọ pilanumi nanna laka àgbà ọgbọ́ bima àìdá indaka wala nusilanna maka bani Israel ájò máa kọ́ ọmọ bani Israel tọ́lọ̀ ní kó wá kó máa kó wọn lọ lànàbì Musa náà bá tún bẹ lọ́lọ́run bá tún ká ìdún ló bá tún ká kú ńlẹ̀ ló bá tún dásìkò tí wọ́n dá yankuthun náà bá tún gbà fọ́lọ́mọ tughyanan kabira náà bá tún kọ̀ntínú ọ̀daràn sí lọ́lọ́run tún wò pé ó dá bẹ́ẹ̀ wà dọ̀fàdà làbá tún mú ọ̀pọ̀lọ́ ládàá sínú ayé wọn nínú omi ọ̀pọ̀lọ́ nínú kòkó oúnjẹ ọ̀pọ̀lọ́ nínú aṣọ wọn ọ̀pọ̀lọ́ nínú yàrá wọn ọ̀pọ̀lọ́ pálọ̀ wọn àpọ̀lọ́ àga wọn ọ̀pọ̀lọ́ inú ilé wọn ọ̀pọ̀lọ́ wá gba ogbó ẹ̀ wọ́n tún lọ bá Musa pé idin lana rabbaka dákun bá wa pé Ọlọ́run ọba rẹ̀ bima àìdá indaka pẹ̀lú páńṣẹ́ ládéhùn fún ọ pé lanúmi nanna àgbà ọgbọ́ wala nusilanna maka bani Israel àwọn ọmọ bani Israel tá ń fi ìyà jẹ yìí ayọ̀ǹda wọn kó máa kó wọn lọ àmọ́ tó wá fọ́nì sí táwọn ará bí iye ọ̀daràn sí falamma kashafna anhum rijsa bọ́lọ̀ ń bá ṣe mú yà yẹn kúrò lára wọn ila ajalin balaghu tó bá dásìkò tí wọ́n dá pé àwọn òyí padà ní yankuthun wọ́n tún continue wọn nígbà fọ́lọ̀ ẹ máa wo bọ́ ṣe yà ọ̀daràn tó Ọlọ́run ní àwa wò pé wà dámà ayatan mufassalati àyẹ̀ṣẹ̀ àwa rán ẹ̀jẹ̀ sí wọn omi gbogbo omi inú ilé wọn dẹ̀jẹ̀ odò wọn ẹ̀jẹ̀ ọ̀sà wọn ẹ̀jẹ̀ odò wọn ẹ̀jẹ̀ omi òkun wọn ẹ̀jẹ̀ omi tán pọn sínú ilé ẹ̀jẹ̀ tí wọ́n bá wọlé tán bu omi ẹ̀jẹ̀ ni wọ́n bù tán bá lọ pọ̀n ó pé ẹ̀pọ̀n mi wá tán bá gbèrè tán bá bù yóò ti di ẹ̀jẹ̀ kò sí omi láyé tí wọ́n lọ pọn tó wà ní ìlú yẹn Ọlọ́run sọ́dẹ̀jẹ̀ mọ́ wa lọ́wọ́ Ọlọ́run ní hayati mufassalati ní àmì tí ó yanjú gbogbo nǹkan tí ó tọ́rọ ó fi tán lẹ̀ tọ́rọ ó fi kásẹ̀ ńlẹ̀ Ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ fastakibaru wọ́n mọ̀ ṣe kánkí náà wọ́n ṣe gbéraga wọ́n jọra wọn lójú wa kanu qawman mujrimina torí pé ọ̀daràn ni wọ́n tẹ́lẹ̀ Ọlọ́run ní walamma waqa alayhimu rijsu ìgbà tí ìyà yìí wá dé bẹ́ẹ̀ wọ́n mọ̀ tí ìyà yẹn bá ti dé wọ́n lọ bá Musa bí ìyà kankan ṣe ń dé pé idin lana rabbaka báwa bẹ Ọlọ́run ọba rẹ̀ bima àìdá indaka
pẹ̀lú pàǹsàdéhùn fún ọ wípé lanu'minanna laka àgbà ọgbọ́ wa lanursilanna ma'aka bani Isra'ila àyàndà àwọn Bani Isra'ila fún ọkọ̀ mẹ́kọ́ wọn lọ falamma kashafna anhum ar-rijsa ńgbà táwa mú gbogbo ìyà yìí tá bá ti wá mú kó ila ajalin balighin tí ó bá wá dásìkò tí wọ́n dá idha hum yanqusun ni wọ́n bá yapa àdéhùn ọlọ́ni fantaqamna minhum láṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀san lára wọn àwa gbẹ̀san gbogbo wà yẹn agbẹ̀san lára wọn fàgẹ̀ràkìnà fil yammi àwa tẹ̀ wọ́n rí sódò apá wọn run ọlọ́ni kí ló fà bí annahum kazzabu bí ayatina nítorí pé wọ́n pe àwọn àmì wa nírọ́ wá tún wá padà síbi pé ọlọ́run sọ pé mọ́mọ̀ náà kò sí tó kọ́ fáwọn ọlọ́run anúrù sílà bí àyàtì káwọ ọlọ́run ká fún ànábì Muhammad ká fún ní mírèkù tó ń béèrè ìlà áńkà zábàbí awwaluna bí kìí ṣe pé nítorí pé àwọn tí wọ́n kọjá ní wọ́n pè nírọ́ àti iná sàmúdà náà kọ́tọ̀ mubsira ojúkorojú lámúra kúnmí jáde fáwọn sàmúdà zalamu biha wọ́n ṣàbòsí ràkúnmí náà wọ́n pa ọlọ́ni mẹ́nu sílẹ̀bìlì àyàtì èmi ọlọ́run ò ní mú àmì wá o illa takhwifa àfi kí n fi dẹ́rùbà àwọn èèyàn pé mo fẹ́ pa wọ́n rẹ́ àyàfi tí n bá fẹ́ dẹ́rùbà wọ́n pé mo fẹ́ pa wọ́n rẹ́ ó sì rí gbọ́rọ̀ ní ma yaziduhum nukhawifuhum à ń dẹ́rùbà wọ́n adẹ́rùbà wọ́n bí tufan ma yaziduhum illa tughyanan kabira adẹ́rùbà wọ́n bí kùmẹ́lì agbó ìdúnwọlé ma yaziduhum kò lé wọn kún kọjá pé tughyanan kabira wọ́n wù ọ̀daràn sí ó tún pèkèrè lára wọn àtúnwà òbí kí la fẹ́ ṣe fún wọn dọ̀fádìwù àtúnwà gbé ọ̀pọ̀lọ́ agbé wọlé àwọn ń kó wá bẹ́ẹ̀ à ń kó wá bẹ́ẹ̀ agbé ìdúnwá agbọ́pọ̀lọ́ wá aṣọ omi wọn dẹ̀jẹ̀ a ní kí tata jẹ nǹkan òkó wọn ọlọ́ni ma yaziduhum kò lé nǹkan kan kún lára wọn illa tughyanan kabira kọjá pé wọ́n ń ya ọ̀daràn sí ọlọ́ni fastakibaru wọ́n wá ń ṣe ìgbéraga yẹn wá pọ̀ làwọ́lọ́wọ́ àgbẹ̀tọ̀ ó dojú ẹ̀ so wọ́n wà lọ bá Musa tásìkò bá ti wá tó wọ́n wà nítọ̀ wọ́n yapa àdéhùn làwọ́ ọlọ́run làwá sílẹ̀ pé tó bá wá jẹ́ bẹ́ẹ̀ fantaqamna minhum gbogbo tí wọ́n ti ń ṣe nì àwọn ọlọ́run wá gbẹ̀sẹ̀ lára wọn ó Abdulhakeem eléyìí tó ń sọ pé go and read it for ẹ má délé ìlóhun kò ní bàbá rẹ̀ àwọn eléyìí ò ní bàbá rẹ̀ ẹni tí ò nírú ẹni ní máa fojú yẹpẹrẹ ẹni wọ́n sì lẹ́ni tí ò bá sàn ní máa túlù mọ́ délé ìlóhun ẹ nídìí àti délé ìlóhun ẹni tí ò ní bàbá tó bá ní bàbá rẹ̀ ẹni kó gbé fọ́tò bàbá ẹ̀ jáde tí bàbá rẹ̀ bá lè jókòó lẹ́ bí mùdírù ti wà ní bá bọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lè jókòó lẹ́gbẹ̀ẹ́ mùdírù kí ló kan mùdírù pẹ̀lú tí wọ́n ń sọ́yà ẹ̀ kí ló kan ti mùdírù ẹ ní ìyá rẹ̀ ẹ ní bàbá rẹ̀ èmi hòtẹ́ẹ̀lì ni ìyá rẹ̀ ti ń ṣiṣẹ́ kò ní ìyá rẹ̀ kò lè gbé yẹ́ẹ̀ta èmi kódà ọmọ àlè ni tán bá ṣe DNA èyí sì ó mọ̀ pé bàbá rẹ̀ kan náà bú ni wọ́n ṣe ń bú bàbá ẹ má yọra yín lẹ́nu lórí ọ̀rọ̀ àwọn eléyìí mọ́ so wàkánú ọlọ́run wá ní fantaqamna minhum àwa bínú agbẹ̀san lára wọn fagraknahum àwa tẹ̀wọ́n rì fil yammi àtẹ̀wọ́n rì sínú odò àpàwọn rẹ̀ ọlọ́run níbi annahum kadhabu bi ayatina torí pé wọ́n pe àwọn àmì wa nírọ́ wàkánú an agọ̀fìlín wọ́n sì yà fọ́nú fọ́ra gbogbo ẹ̀yin tẹ́ẹ̀rí al-Qur'an tẹ́ẹ̀rí sí mírẹ́kù tẹ́ẹ̀rí sí nǹkan gidi ọlọ́run bọ̀ wá gbẹ̀san lára yín ọlọ́run bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ gbé Bukhari àti Muslim àtàwọn ìwé tó kù tẹ́ ń gbé ọlá fún tálùkùránì fi jábọ́ lọ́wọ́ àwọn mùsùlùmí ọba mi ń bọ̀ ọba mi ń bọ̀ ọba mi ń bọ̀ wá wallahi ọba mi ń bọ̀ wá ọba mi ń bọ̀ ọlọ́run ní kánú wá ní agọ́fìlì náà wọ́n fọ́nú fọ́ra sí ẹ dákun ìbéèrè tá wá ń béèrè lọ́dọ̀ àwọn àfáà wa ash-shajaratal mal'unata fil Qur'an igi wo náà lọ́lọ́run ṣẹ́gun ló gégùn lé nú Kùránì ẹni kan bá wa mú ááyà àbí tọ́lọ́run ti gégùn lé shajaratu zakumi wá
ìtọ́lọ̀ ní shajaratu zakumi ta'amil athimi pé igi zakumu òun náà ló ń jẹ táwọn ọmọ náà máa jẹ o la'akiluna min al-butun wọ́n máa jẹ ikùn wọn sì máa wú famaliuna min al-butun fasharibuna alayhim shurbal amimi omi gbóná ni wọ́n sì máa mú sí igi ẹlẹ́gùn ni so ṣé àwọn Yẹhudi wá lọ́lọ́run ń sọ eléyìí igi tọ́lọ́run ń sọ àwọn Banu Israila tí wọ́n yáyakúyà pẹ̀lú Firaun lọ́lọ́run ọba mi ń sọ ń bẹ̀ òun ni wọ́n náà rí tafsir nípa ó dẹ̀ wá bá mi wo àyà yìí lára àwọn irọ́ ta máa ń pamọ́ àwọn sàhábà ni pé Ibnu Tafsiri tú kìíní kan Ibnu Tafsiri tú kìíní kan èyí tó pọ̀ jù ń bẹ̀ Ibnu Tafsiri kọ́ ló tú wọ́n ń lọ mọ́ Ibnu Tafsiri ní wọ́n ń lọ mọ́ Ibnu Kathiri ní torí pé níjọ́ tọ́lọ́run sọ Al-Qur'ani kalẹ̀ fáwọn Lárúbáwá àwọn Lárúbáwá ò ní bùkátà sí tafsir bọ́lọ̀ ń bá ti sọ̀rọ̀ kan bì kan yóò tú níbòmíì yóò ṣe tafsiri ẹ̀ ń bòmíì so mo fẹ́ wo àyà kan bì torí òkè mi ò kó ti àyà yẹn lánàá tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ wípé naam àyà yẹn lélẹ̀ ọlọ́wọ́n bá ń sọ fanda Muhammad sallallahu alayhi wa sallam wípé àwọn kùfárù tá ń sọ yìí o torí pé tafsiri máa ń sábà dá wàhálà ẹlẹ́ púpọ̀ tá máa ń sábà rí wàhálà mẹ́ naam àyà yẹn mo fẹ́ wo bí tí mo kọ naam àyà yẹn rí tá bá wo Suratul Furqan níbẹ̀ mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí Quran 25 àyà 33 ọlọ́ni wala yatunaka bi mathalin àwọn kèfèrí wọn ní mú àpèjúwe kan wá láti fi dá wa na Muhammad láàmú ẹ jẹ́ n fún yín lápèjúwe kan nínú irú àpèjúwe ọlọ́ni daraba mathalan wa nasiya khalqahu qala man yuhyil idhama wa hiya ramimun ìkan tó lọ mú egungun òkú tó lọ wánú sàárè tóun náà wá ń fún Ànábì lápèjúwe wípé ọlọ́run wá ní daraba mathalan òun náà má pèjúwe kan wá wa nasiya khalqahu ó gbàgbé bá a ti dẹ́dá rẹ̀ kọ́ọ̀là ó wá lọ mí gbogbo òkú wá pé ń bí Ànábì pé man yuhyil idhama ta lẹni tó tún lè sọ egungun yìí dálàyè wa hiya ramimun légungun tẹ́ràn ò sí lára ẹ̀ mọ́ tó ti kẹ́ fún ọlọ́run ní bá mi sọ pé yuhyiha ẹni tí ó bá mi sọ dálàyè yuhyiha alladhi anshaha awwala marratin ẹni tó dá lẹ́dẹ̀ èèyàn nígbà àkọ́kọ́ ni òun náà ni ó sọ dálàyè padà òun ni ó sọ dálàyè padà Sheikh Ridwan nídìí àti ní kó lọ béèrè èyí tí mò ń sọ yìí ó lè rí jóun lè rí gbọ́ lọ́hun ni kò lè rí béèrè ṣebí tí ó mọ gbọ́ lọ́hun ni bọ́ọ̀lù rógódó báyìí àwọ̀ náà fi ṣe la ilaha illallah so kí àwọn aṣọ dáwà di kọ́mẹ́dì ṣàwárùmá àwọn èèyàn dẹ̀ tó lórí ìranù wọ́n ní kí wọ́n fẹ́ jẹ wọ́n ní wọ́n tó ń torí ṣàwárùmá inna lillahi scholar ṣé wọ́n ń jẹ ṣàwámà ní Saudi tí ìṣẹ́ bá pọ̀ jù nú ayé èèyàn pẹ̀lú òṣì wallahi má dàlákà ìrú kẹ́nìkan mọ́ ní bọ́ọ̀lù bá nǹkan ránù bọ́ọ̀lù náà awọ ní ọṣẹ́rógódó ó gbà la ilaha illallah táwọn bá ní ọmọ kan sìn tó jẹ́ irú Òsímẹ́ wallahi wọ́n yóò ń padà tó sì ń kírun dáadáa tó ń gbààwẹ̀ bí ìsìlámù ọlọ́ni wala yatunaka bi mathalin wọ́n ní mú àpèjúwe kan wá fún yín o ìlàjì ìnáka bil haqqi àfi káwọ ọlọ́run sọ Kùránì kalẹ̀ nítorí ẹ̀ wa ahsana tafsiran káwá fún ẹ ní ìtumọ̀ tó pegedé jù fún àwọn kèfèrí ò ní mú àpèjúwe kan á láwọn fẹ́ fi bíìtì wà Nábì ìlàjì ìnáka bil haqqi àfi káwọ ọlọ́run sọ Kùránì kalẹ̀ fún ọ tá bá ti wá mú Kùránì wá wa ahsana tafsira á tó fún ẹ ní ìtumọ̀ tó dájú á tó fi tẹ̀lé ẹni pé àwọn àyà tí mo mú wáyìí mo ń fi àwọn àyà tọ́lọ́run fi tú ni mo fi ń tú
kẹ́nìkan wá máa tàn wá pé tafsiru kan Ibn Abbas ló tú kí wọ́n máa sọ fún wa pé àná tafsir Ibn Abbas ló sọ fún wa yí pé Isra'ilu ní Yakuba tọ́lọ́hun dẹ̀ sọ pé lómi ní Isra'il. Ibn Abbas yìí ó pẹ̀ láwọn tí wọ́n gbógun ti káwọn mùsùlùmí kí wọ́n fi Kùránì ilẹ̀ kán wá lọ máa kàwé àwọn Bani Isra'il. So kọ́lọ̀ kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi Ọlọ́run tó wá sí. Sheikh Abolore ẹ jẹ́ àjọ máa dúpẹ́, ẹ má blame àwọn tọ̀hún. Ọlọ́run fúnra ẹ̀ ní sọ̀rọ̀ ó ní afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha. Ọlọ́run ní àbí wọ́n ti dé ọpọlọ wọn, wọ́n ti dé lágàdágodo ni. Tí ẹni tí wọ́n dé ọpọlọ rẹ̀ lágàdágodo kí lẹ fẹ́ sọ lahum qulubun la yafqahuna biha. Ọlọ́run lọ́kàn tí wọ́n ní wọ́n lè fi gbọ́rọ̀ Ọlọ́run yé làákàyè wọn, ọ̀rọ̀ Ọlọ́run ò lè yé wọn. Lahum ayunun ojú tí wọ́n ní la yubsiruna kò lè rí òdodo. Lahum adhanun etí tí wọ́n ní la yasmaun wọ́n lè fi gbọ́ òdodo ọ̀rọ̀ Ọlọ́run. Khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ghishawatun lahum adhabun alimun bima kanu yakdhibun. So kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá wọn sọ ṣe gbogbo tá ń sọ yìí wọ́n mọ̀ ṣe yè méjì sí yóò mọ̀ dà wọ́n láàmú báwo lèyàn ṣe lè máa fi Kùránì ṣe wá sí tí ò nílò àdíìsì mú lo àdíìsì lánàá wà nábì ní ma minal anbiya'i nabiyyun kò sáà nábì kanú àwọn ànábì Ọlọ́run illa qad utiya minal ayati ma mithlahu alayhi amana bihil bashar àfi ká fún níṣẹ́ ìyanu táwọn èèyàn máa fi gbọ́ tí wọ́n fi máa gbà fún wa innamal ladhi utituhu èyí tí wọ́n fẹ́ mi náà ni wahyan awhahu ilayya min rabbi tí wọ́n fi ránṣẹ́ sí mi látọ̀dọ̀ Ọlọ́run Ọba mi wa arju an akuna aktharahum tabi'an yawm al-qiyamah mo sì ń retí ó ń wù mí ó jẹ́ pé mi ni ó pọ̀ níjọ jù wọn lọ́jọ́ al-qiyamah. So àdísù ni mo mú wáyé tádìísì yẹn sì bá áyà tí mo mú wá lọ sórí gbogbo àwọn àdísù tó bá ti yá pa ilé tó bá ń gbọ́ gbádánù bóògì nìkan gbásígbó kí ṣọ́rọ̀ ànábì kàzúbù ní irọ́ ni ìyẹnú mi ṣe ń dùn fún èyí tó pé bàbá Adégún wà pé ṣóhun lè ṣe dìbéètì lẹ́ bismillah I'm happy tòrò tó gbọ́ nǹkan mi ṣé lórí ilé ṣe ọ̀bẹ́ kìí ṣe ń ta fẹ́ sọ ní ilmu mustalah wal hadith tó ráwọn sàábà ò mọ́ ń pẹ̀ àwọn sàábà la yarifuna ad-da'ifa wọn mọ́ tí ń jẹ́ da'if wala sahiha wọn gbọ́n tó ń jẹ́ sahihu ní hadith rí wala munkar wala wahin wala mawdu wọn àmọ́ wala ittirab ìrònú àwọn kan ni wọ́n gbé rònú kalẹ̀ pé ẹ jẹ́ ká wo nǹkan kan tá máa fi jọ hadith yìí ìrònú táwọn gbé kalẹ̀ ó níbi tó ti bẹ̀rẹ̀ ó níbi tó ń lọ ẹmẹ́nìkan wá náà sàhábà tó ń sọ pàdé sí sahihun da'ifun Aisha ló máa ń ṣe kò dẹ̀ ní pé ń da'ifu yóò sọ fún mi pé tí wọ́n ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ o torí pọ́lọ̀ ń sọ báyìí nínú Kùránì o yóò mú àyà Kùránì yóò fi nàkọ́dọ̀ rẹ̀ tó bá ti ṣe yóò fi nàkọ́ rẹ̀ àwọn Bukhari àti tẹ̀lé yẹn wọ́n gbé mùsọ́láwù tí wọ́n kalẹ̀ ní ìrònú wọn pé ń bá ìlàwó fi máa wọ́n oníkálùkù sàhábà tó bá tẹ́ lọ́rùn ló ń gbà díìsì ẹ̀ wọlé ọ̀rọ̀ yẹn lálàáfíà kò lálàáfíà ó ń lọ ní ó mọ̀ ń parẹ̀ kò mọ̀ ń parẹ̀ ọ̀rọ̀ yẹn lọ ní ṣèbí sanad náà wọ́n fi gbà díìsì wọlé sanad Ibn Abbas ní ọ̀dà Ibn kílẹ̀ tí ń gbèrú Abu Hurairah ní àwọn sàhábà máa ń tán wọ́n mọ̀ pé díìsì kan mọ̀ òkú tàbáwọn àwọn sàhábà ló kírètì pàdísì kan mọ̀sùl àwọn sàhábà náà gbé ìstìláù kalẹ̀ pàdísì kan mursal ṣáwọn sàhábà ló gbé kalẹ̀ ṣáwọn kan àwọn náà gbé kalẹ̀ pé ìkan wà mọ̀tọ́rì àwọn náà gbé kalẹ̀ pé ìkan wà màálù ṣọ́wọ́ ọwọ́ àwọn sàhábà ni ṣáwọn tábì'in náà ni Ọlọ́run kó ṣíjú àánú Ọlọ́run wọ́n ṣe lé ìláwé mọ́ tẹ́ bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún yóò ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm